Kú dédé wòyí ẹ̀yin ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, ẹ̀yin olólùfẹ́ mi. Èmi ọmọ yín náà ni Àmọ̀kẹ́ Aya Adébáyọ̀. Aya wọn nílùú Ògbómọ̀ṣọ́ Ajílété, níbi tí wọ́n ti ń jẹ kàtán kí wọ́n tó mú kọ yọgọlé. Ẹ káàbọ̀ sórí ètò. Lénìí lórí ọ̀rọ̀ lọ́balọ́ba òun náà la ṣì wà. Ṣùgbọ́n ìlú tí mo lọ lénìí ìlú Ọ̀yọ́ ni. A máa dárúkọ díẹ̀ nínú àwọn ọba tó jẹ ní ìlú Ọ̀yọ́. Àmọ́ mo fẹ́ kí ẹ mọ̀ pé gbogbo wọn kọ́ ni a máa ní àǹfààní àti dárúkọ. Ẹ má dẹ̀ gbàgbé pé èyí tí mi ò bá dárúkọ, ẹ lè bá mi fi sí comment section kí a lè máa bẹ́tò lọ ní gbogbo ìgbà lórí ẹ̀. Mo máa dárúkọ ọba mẹ́wàá ní ìlú Ọ̀yọ́. Alákọ̀ọ́kọ́ òun ni Aláàfin tìlú Ọ̀yọ́. Ẹlẹ́ẹ̀kejì òun ni Olúbàdàn ti ìlú Ìbàdàn. Kábíyèsí, gbogbo wa náà la mọ̀, a sì máa ń gbọ́ ìtàn wípé Ìbàdàn ó wà lára ìlú tó tóbi jùlọ ní West Africa. Mi ò fẹ́ sọ pé òun nìkan, ṣùgbọ́n wà lára àwọn ìlú tó tóbi jù. Kábíyèsí, kíyàn wá máa jọba nírú ilẹ̀ báwọn, ó dìsáàbù ká mọ̀ kí wọn ká mọ̀ gẹ̀ wọn. Ọba kẹta tí mo máa dárúkọ òun ni Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́. Tí mo fẹ́ràn jù òun ni ti tortoise tó rè nígbà yẹn. Òun ló máa ń wù mí láti máa lọ sí Ògbómọ̀ṣọ́ láti lọ máa jíwò gbogbo ìgbà. I miss the tortoise though. Ọba ẹlẹ́kẹrin tí mo máa dárúkọ òun ni Asẹ́yìn tìlú Ìsẹ́yìn. Ilé òfì ló ń ṣe jù, tẹ́ bá dé lu àwọn kan rè òfì kan rè. Ẹlẹ́karùn tí mo máa dárúkọ òun ni Ọ̀kẹ̀rẹ̀ tìlú Ṣakí. Ṣé rí nílùú yìí, àwọn yìí máa ń ṣe apẹ̀rin àbí apẹ̀rin ló máa ń pè bẹ́ẹ̀ ni. Tí oríṣiríṣi in different styles tí ò dẹ̀ kí wọ́n jù, torí mo rántí pé mo ti tẹ̀lé ìyá mi débẹ̀rẹ̀ láti Èkó láti wá nígbà yẹn. Kábíyèsí o. Ẹlẹ́ẹ̀kẹfà tí mo máa dárúkọ òun ni ọba Elérùwà tìlú Èrúwà. Ẹlẹ́ẹ̀keje tí mo máa dárúkọ òun ni Onífìdítì tìlú Fìdítì. Ọ̀pọ̀lọpọ̀ onífíìmù ló máa dá ibi bí ìmọ̀ tí wọ́n gbọ́dọ̀ lọ máa júbà lọ́dọ̀ kábíyèsí gbogbo ìgbà fún pé wọ́n ti ń gbà wọ́n láàyè láti mọ ìyáṣẹ́, wọ́n ń gbà wọ́n láàyè. Ìlú tó kóyàn mọ́ra òun nìlú náà. Ẹlẹ́ẹ̀kẹjọ tí mo máa dárúkọ ni ọba Aládò ti Aládò Àwáyè. Ẹlẹ́ẹ̀kẹsàn tí mo máa dárúkọ òun ni Ọlọ́mí ti Ọmí Àdìó. Ẹlẹ́ẹ̀kẹwàá tí mo máa dárúkọ òun ni Onírò ti Ìrókò. Onírò ti Ìrókò. Ẹ jọ̀ọ́ mo máa rọ̀ yín, ẹ má gbàgbé o, àwọn ọba kan wà tí mi ò dárúkọ. Mo máa rọ̀ yín, ẹ̀yin tí ẹ dẹ̀ mọ̀ àwọn lọ́balọ́ba nílùú Ìbàdàn, tẹ́ dẹ̀ rí pé lára àwọn èyí tí mo sọ yìí kò sí ńbẹ̀. Màá rọ̀ yín kẹ́ bá mi lọ sí comment section kí ẹ máa fún wa ní àwọn lọ́balọ́ba tó wà nílùú Ìbàdàn, kí àwa náà kí a lè kẹ́kọ̀ọ́, kí ẹ̀yin náà kí ẹ lè kẹ́kọ̀ọ́, ká dẹ̀ tún máa bá ètò lọ ní orí comment section. Ẹ má gbàgbé láti subscribe, láti like, láti share, torí ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ gbogbo wa ni, kò ṣẹ̀kọ́ tiyín nìkan. Ǹjẹ́ ó yé? Mo nífẹ̀ẹ́ yín. Ire o.